Yorùbá dùn lédè àṣà wa ní ṣe wa o ìṣe wa bẹ́ẹ̀ ni la àṣà wa. Ẹ ṣeun wa. Ẹ̀yin aláwo ni kun. Domi bẹ́ẹ̀ ni ẹgbà. Èmi náà mọ̀ lẹ́nu. Mo mọ̀ lẹ́nu. Ẹ mọ̀ lẹ́nu. Oya. Ẹ sọ. Oya. Àti kọ́ yẹn. Oya. Do. Do. Bẹ́ẹ̀ ni ẹgbà báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ fi hàn kámẹ́rà ẹja o. Ó yẹ fi hàn. Ẹ jẹ́ o. Ẹ jẹ́ àwò. Ìyá àfihàn ní kẹfì hàn. Ẹyin ojúlùmọ̀. Àmàlà dòdòdò àti ìdòrè ewédú rẹ nínú ẹ̀dá. Jésù mo gbà. Ọlọ́run ṣàánú o. Yorùbá dùn lédè. Ẹ káàbọ̀ sí abala Yorùbá dùn lédè. Lórí ètò yìí, àkọtọ́ àti àmì ohùn èdè Yorùbá ni ó jẹ wá lógún. A béèrè ìbéèrè 10 lọ́wọ́ yín láti dán yín wò. Lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀. Ní àkọ́kọ́ ẹ bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé àti nǹkan tẹ́ ń ṣe. Orúkọ tèmi ni Oyetola Elemosho. Mo jẹ́ eléré orí ìtàgé, mo lè jẹ́ akọrin. Ẹ káàbọ̀. Orúkọ tèmi ni Àbáyọ̀mí Olúwatìmílẹ́yìn Jímọ̀. Mo jẹ́ eléré orí ìtàgé àti content creator, entertainer basic. Ẹ ṣé, ẹ káàbọ̀. Ìbéèrè àkọ́kọ́, ẹ bá wa ṣe àkọsílẹ̀ orúkọ yín, orúkọ Yorùbá tẹ́ ń jẹ́. Ẹ fà mí sí. Oyetola. Oyetola. Àti mo ti kọ́ tán. Domi, Àbáyọ̀mí. Ẹ gbà á. Ṣé wọ́n sọ pé ìmọ̀ Yorùbá ni? Mo jẹ lọ. Mo ṣàmù pé dò. Ẹ jẹ́ o. Ẹ má wo. Ẹ ṣí bàjẹ́. Ìbéèrè kejì. Ẹ ṣe àkọsílẹ̀ ẹranko méjì tó bẹ̀rẹ̀ pẹ̀lú A. Ajá. Ejò. Tó bẹ̀rẹ̀ pẹ̀lú A. Okay, ajá. Ajá. Kí sọ lọ́sọ́ mẹ́rin? Ẹkùn. Irọ́ A. Mo sọ̀rọ̀. Ajá. Ẹ jẹ́ àwòtẹ́ wá sí kọ́tọ́. Rèmí, aláǹgbá, Rèmí, Dòmí. Ẹ fi dò sórí Domi. Àgùntàn. Bẹ́ẹ̀ni, ẹ gbà. Àṣẹ ọmọ Yorùbá. Èmi ò mọ Ìgbìyànjú ni o. ẹ wò. Ẹ ṣí. Ìbéèrè kẹta. Okay. Ìran Yorùbá wo ni ò gbọdọ̀ jẹ òkété? Ó jẹ yọ nínú oríkì wọn. Èmi ò mọ̀, ẹ ti sọ ìdáhùn fún tẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yóò mọ̀ ọmọ kan. Ẹ kọ́lẹ̀ ẹ kẹfà mi ò sí. Ìran Yorùbá sì ò gbọdọ̀ jẹ òkété. Mo ti ta ìdáhùn mi. Ẹ ti ta o. Mo ta gan.
Olè. Iyin. Do. I. Do. Tava Bahia. I. Do. I ìbẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Okay. Bẹ́ẹ̀ni, Ẹ̀gbá. Ẹ tó fún wa ní ìdáhùn, ẹ ti kọ́ ni. Ẹ má wọrí ilé ayé tí ò lélẹ̀. Mo ṣáà pé máa gbé ọkàn ṣá. Dòdò ẹ fi oyin yẹn ẹ fi dò sóhun náà. Ẹ máa yọ abẹ́. Mo ti fi sí báyìí. Báyìí, ìkejì dò nìyẹn. Mo ti fi sí báyìí. Bẹ́ẹ̀ni Ẹ̀gbá. Ẹ̀gbá. Ẹ ṣé o. Ìbéèrè kẹrin. Ẹ ṣe àkọsílẹ̀ òrìṣà mẹ́ta tẹ́ ẹ mọ̀ nílẹ̀ Yorùbá. Ṣàngó. Ẹ̀gbá. Mo gbà. Kí ló dé ní pé Ẹ̀gbá? Ṣàngó. Ẹja o. Lò mí. Ọya ò ní lámì lórí rere. Ṣàngó Ẹ̀gbá Ṣàngó ṣùgbọ́n ẹ tán wọn sí ṣíyín nídìí. Ọya kò ní lámì lórí. Ẹ jẹ́ wo. Ọ̀ṣun lóore ẹ pa àmì orí ikú rẹ kẹsì yẹn wọn sí ṣíyín. Ẹ̀gbá. Ìbéèrè karùn-ún. Ẹ fi àmì ohùn sí orí ọ̀rọ̀ yìí. Àánú. Àánú. Ẹ gba àkọsílẹ̀ yín. Àmì oyin. Mímí lórí ẹ fi mí sórí a ẹ fi mí sórí u. Always do for me. Àánú. Àánú. Okay, that's the pen. Àánú. Do mi mi. Ẹ fi mí sórí a Ẹ̀gbá. Mo gbà bí ha. Ẹ fi mí sórí ha yín náà kẹ́ lè gbà lágbàáyé. Àmì náà mo fi mí sí. A kejì. Òun náà fi àkejì. Wọ́n fi sí. Ìbéèrè kẹfà bẹ́ẹ̀ ẹgbẹ́ gbàgbé ṣùgbọ́n ìbéèrè kẹfà. Kí ni àkórí fún ọba Ẹ̀gbá? Àkọlé ọba Ẹ̀gbá. Ẹ fà mí sí. Ẹ̀gbá. Bẹ́ẹ̀. Mo rò wọ́n pé bàjẹ́. Ẹnì kan kọ yín.
mẹ́ta ẹ̀fà. Ẹgbà. Ìbéèrè keje. Àwọn ìdílé wo ni wọ́n ń jẹ́ ọ̀jẹ̀? Tó bá ní ọ̀jẹ̀ wálé, ọ̀jẹ̀ rìndé. Okay, oya. Ẹ jẹ́ wò. A kàn wá fi ọmọ sí àná. Ẹ kọ́ sí. Ó dà pé ẹ ṣe eléyìí. Ọ̀jẹ̀, eégún, eléégún, re, mi. Ẹ gbà báyìí. Ẹ kẹ́ tó eléégún. Ẹ máa rí Mo jẹ sọ fún mi. Eléégún, re, mi. Ẹṣin. Eégún kì í ṣe eléégún. Ìdílé eégún. Ìyẹn mo lè bá yín fà á. You see, ẹ máa ń sọ. Ṣé ilé tẹ̀ pé yẹn kì í ṣe Yorùbá? Eégún. The correct Yorùbá eégún. Ẹ ti gbọ́, èmi náà kọ́ yín ní. Irọ́ o, mi ò gbà torí oní eégún, ìdílé oní eégún. Oní yẹn ló wá padà di eléégún nítorí àwọn kí ni wọ́n ń pè ní Yorùbá tó ń pè àwọn phonological processes tó ṣẹlẹ̀. Kí ni orúkọ ọmọ tí a bí lónìí? Ọmọ òòjọ́, kí ni Yorùbá ń pè? Ẹ̀kọ́lẹ̀ tó bá dá yín lójú. Ṣé ní ọjọ́ ọ̀sẹ̀ tòní? No, ọmọ òòjọ́ tá ṣẹ̀ṣẹ̀ bí. Tá a bí nísinsìn. Tẹ̀dẹ̀ ti gbàdá. A máa ń pè ní òpó. Dòmí bẹ́ẹ̀ ni ìgbà. Èmi náà mọ̀ lẹ́nu. Mo mọ̀ lẹ́nu. Ẹ mọ̀ lẹ́nu. Ẹ̀nà. Oya, ẹ Mo sọ. mọ̀ pé èmi mi ni mo mọ̀ tí kọ́ ti sọ́sìtà. Oya, Wọ́n àti kọ́ yẹn. oya, do. Báyìí, do, mi. Bẹ́ẹ̀ ni ẹ gbà báyìí. Bẹ́ẹ̀ ni. Ẹ fi hàn kámẹ́rà ẹja wò. Omi ní. Ẹ gbà. Ẹ gbà. Oya, ẹ parí. Ìbéèrè kẹsàn-án. Kí ni orúkọ fún ọjọ́ Thursday ní Yorùbá? Lédè Yorùbá. Ẹ fà mí sí. Ọ. Wọ́n máa ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ní orúkọ gangan. Tẹ́ bá ń ka àìkú gbogbo Ẹ wo lélẹ̀. Eléyìí fẹ́. ẹgbà eléyìí ni mo fẹ́. Bẹ́ẹ̀ ni ẹ yé ọmọ sí ọyìn. Mo ti ẹ jẹ́ wò dáadáa àyè má lò fún yán. ẹ jẹ́ ẹ wò. Ẹni sùúrù ẹ bàbá mi. Ọ alákọ̀ọ́kọ́ yẹn ẹyọ àmì ohun orí ẹ. Orí ẹ bẹ́ẹ̀ ni ẹgbà. Ọlámídì. Irọ́ o. Àmì yẹn ẹ gbé fúnra wọn. Ẹ jẹ́ ìwé lè tẹ̀kọ̀. Jọ̀bọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ ni mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ni. Tí mẹ́tẹ̀ẹ̀ta ló ní àmì méjì. ẹ jẹ́ ìwò. Re, mi, do. Eléyìí tẹ́ gbé sí ẹ̀yìn ló yẹ kó wà wájú eléyìí tó wà wájú. Ṣé mo gbà ẹ sọ? Ẹ gbà. Re, mi, do, Ọjọ́bọ̀. Àmì tẹ́ fi sórí wọn. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Ọjọ́bọ̀.
ẹ̀ṣì ìbéèrè kẹwàá tó jẹ́ béèrè tó kẹ́yìn. Ẹ ṣe àkọsílẹ̀ oúnjẹ tí ẹ fẹ́ràn jù pẹ̀lú àmì ohun tó tọ́. Ṣé ti máa kó ṣé mi wà nítorí ẹ̀kọ́ torí àmì mi ní kó ní ẹni tó lọ náà. Bẹ́ẹ̀ni, àti kí ni ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rí pé. Ó fi ọbẹ̀ rẹ̀ àti ṣé a máa kọ àti yẹn. Bẹ́ẹ̀ni. Àmọ̀ pé ti kọ́ ẹ fà mí sí. Ó yẹ fi hàn. Ẹ jẹ́ ọ̀pọ̀ Ìyá ọ̀gbọ̀n nílò àwọn afúnjẹ. ẹ jẹ́ àwò. Ìyá àfihàn ní kẹfì hàn. Bàbá àfihàn ní sùúrù. Ẹyin ojúlùmọ̀. Àmàlà dòdòdò àti ìdòrè ewédú remi ní ẹ̀dá. Kí ló dé? Mo fọ́ o. Jésù mo gbà. Ọlọ́run ṣàánú o. Ayọ̀ ṣe lápá àti ẹ̀gúsí ẹ̀gbà. Ẹ ṣe tẹ wá sí. Ṣé máa gbé oúnjẹ yẹn wá fún wa báyìí? Ẹ ṣe tẹ wá sí orí ètò Yorùbáhood Lédè. Ẹ ṣe tẹ pé wá. A rí báyìí lọ lórí ètò. A sì lérò pé ẹ rí nǹkan tàbí méjì kọ́ lórí ètò yìí. Mo kọ́. Mo kọ́ wípé Yorùbá kò kí ṣe sísọ lásán, kò ṣe ká mọ àkọsílẹ̀ rẹ̀. Ẹ ṣeun lọ. Ẹ ṣeun wa. Ẹ káàbọ̀ ẹ káàsọ̀ ẹ kálẹ̀ níbi tẹ̀ tí ń gbọ́ mi. Orúkọ tèmi ni Àbáyọ̀mí Olúwatìmílẹ́yìn Ọlámilékan ọmọ bíbí inú Jímọ̀. Ẹni ọba pè mí lọ́mọ nílé ọlọ́mọ ọlọ́fà mọ́jọ ọmọ àṣàlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ìwọ́bìnrin rí. Orí ètò Yorùbáhood Lédè òun ni a wà lórí ìkànnì YouTube Oyinmomo TV channel. Ẹ máa gbádùn ètò wa lọ kò ní jù báyìí lọ fún wa. Ire o. Yorùbáhood Lédè àṣà wa ni iṣẹ́ wa iṣẹ́ wa bẹ́ẹ̀ ni àṣà wa. Orúkọ mi ni Oyetola ọmọ Elemosho. Mo wà lórí ètò Yorùbáhood Lédè ní ìkànnì Oyinmomo. Ẹ máa wo ètò yìí, ètò tó dára ni. Orúkọ mi ni Oyetola Elemosho. Yorùbáhood Lédè.